ta ni Ọ̀gbẹ́ni Òkìkí Bright gangan, àti pé báwo ni ìrìn àjò yín sídìí iṣẹ́ orin? Àwọn iléèwé wo lẹ lọ? Báwo ni ọ̀rọ̀ ìgbésí ayé ṣe rí láti kékeré? Ẹ jọ̀ọ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín mọ̀. Mutiu Ìṣọ̀lá lórúkọ tí bàbá sọ mí. Mutiu Ìṣọ̀lá Adékúnlé lórúkọ tí bàbá sọ mí. Ọmọrájí Àjàlá o ló bí mi lọ́mọ níjì ó mẹ́sàn lókè Ògùn tiwa. Fatima Àgbẹ̀kẹ́ Bíntù lórúkọ màmá tó bí mi lọ́mọ o. Adékúnlé ìmọ̀lẹ̀ o, mo bẹ̀rẹ̀ gbèsè ayé mi. Mo lọ primary school níjì o. Kékeré ni mo wà tí bàbá ti kú. Ọmọdún méje ni mo wà tí dádì mi ti lọ. Kékeré yẹn náà ni mo wà. Màmá mi ní breast cancer. Adékúnlé Òkìkí mo rẹ̀ ní tọ́mi o. Primary school ni mo wà. Lọ́mọdún 14 o, 40 years old, mo bẹ̀rẹ̀ sí kan fújì mi Adékúnlé. Adékúnlé ìmọ̀lẹ̀ o. Àwa ní school lọ́jọ́ kan o lówùrọ̀ Adékúnlé. Lórí assembly láwà. Ní tíṣà mi bá pè mí jáde o. Torí wípé mo ṣeré kan ní Saturday. Ọjọ́ ẹ̀ o kó tó di Monday. Mo ṣeré yàn lórí fi school wa ni mi ò mọ̀ pé tíṣà mi bẹ̀ lójú àgbo. Ìgbà tó dọjọ́ Monday, orí assembly láwà o, kí tíṣà mi tó pè mí síta o. Mr. Salami lórúkọ tíṣà mi ẹ̀ tó jẹ́. Ó ní ìṣòrin ni mò ń kọ́ ni, mo ní bẹ́ẹ̀ ni olórin ni mí. Olóhùn bẹ́ lágbo mi lọ́jọ́ Sátọ̀dé níbi tí mo ti ń kọrin, ó ní níṣe lórí òun wù. Ó wá ń sọ fáwọn ẹlẹ́gbẹ́ mi, ó ní Mutiu tí ẹ ń wò yìí o, olólókìkí ọmọ ní lọ́jọ́ iwájú. Olókìkí ẹ̀ máa bright gan, láti ìgbà yẹn mo ti ń jókìkí bright dèmi o. Òkìkí alákọ̀ọ́lá, agbìyànjú láti kàwé síwájú o. Aṣáàkádé bí tọ́lọ́wọ́n bá ní ìkàkàdé. Torá Ọlọ́run wa ló lòun gbogbo. Ọlọ́run bá ló mọ tí ó ṣẹlẹ̀ síwájú ká tó ṣe é. Ibi tọ́lọ́run ní kábàdé ò làbàdé. Láti ìgbà yẹn láti wà lẹ́nu fújì ìdènì o. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ àjọṣepọ̀ wo ló wà láàárín ẹ̀yin àti àwọn onífújì tó kù? Gbogbo onífújì lápapọ̀ káyọ̀ mi ò lọ́tà nínú wọn. Gbogbo wọn lọ̀rẹ́ mi pátápátá yányán. Ṣùgbọ́n kinní kan ni mo ní. Ẹni tó bá ti ń ṣàbòsí nínú wọn mi ò lè bá ṣe. Èèyàn bá ti ń ṣàbòsí o. Alábòsí ò ṣe bá ṣe olótù. Tẹ bá lọ̀rẹ́ tó jẹ́ alábòsí kẹ́ yẹra fún. Torí béèyàn ṣọ́ra bá tiẹ̀ jẹ́ bámúbámú. Gbogbo ní fújì lórí ilẹ̀ ayé pátápátá lọ̀rẹ́ mi. Àfàlábòsí tó ń bẹ láàrin wọn. Ẹ ṣé. Ta ni àwòkọ́ṣe yín nídìí iṣẹ́ orin fújì? Torí pé bẹ́ẹ̀ ṣe ń kọrin yìí, níṣe ló dàbí pé olóògbé Alhaji Àyìndé Barrister ló ń kọrin. Ṣé ẹ ní iṣẹ́ relate mọ́ wọn ni, àbí wáì tó ṣe jẹ́ pé tẹ́ ṣe mú fọ́ ìzì wọn báyìí? Àti pé ta ni mẹ́ńtọ̀ yín nídìí iṣẹ́ orin fújì? Ṣé rí bàbá tó bí mi lọ́mọ Àjàlá tí mo ló ti kú ti pẹ́? Àjàlá bàbá mi Rájí, olórin Ṣàdé fàdá mi Àjàlá o. Ṣùgbọ́n mi ò gbọ́njú mọ́ wọn Adékúnlé. Torí ọmọdún méje ni mo wà tán fi kú. Ìgbà tí mo wà ń dàgbà ni mo wá rí pé mo lẹ́bùn orin kíkọ rárá o. Ni mo bẹ̀rẹ̀ sí ní kọ fújì. Àmọ́ nínú oní fújì tó ń bẹ lágbàáyé pátá,
mo fẹ́ràn létí Dr. Síkírù mi Àyìndé Balógun láti kékeré kọ́lọ́hún bá wà fọ̀rún kẹ́wọ̀n o. Gbogbo ìdílé wa fẹ́ràn Dr. Síkírù Àyìndé Àgbàdélọ́lá. Mi ò kọ́ṣẹ́ orin lọ́dọ̀ anybody Adékúnlé o. Ẹ̀bùn Ọlọ́run látòdé ọ̀hún wá ní o. ẹ ṣe gan o tó bá fẹ́ pè yín sóde àríyá ṣé ẹ ṣe tán láti kọrin nínú ṣọ́ọ̀ṣì o. Kò síbi tó pè mí tí mi ò lè kọrin torí mi ò lóko mi ò lódò. Orin níṣẹ́ wa kẹ̀ṣẹ́ máa pè wá lóde káyé máa náwó. Elégún ń pè wá ń kọrin, olóró ń pè wá ń kọrin, bonífá bá pè wá máa kọrin, báwọn mùsùlùmí pè wá máa kọrin. Bọ́ pè wá sínú ṣọ́ọ̀ṣì iṣẹ́ tèmi fi ń jẹun ni. ẹ jọ̀ọ́ o ẹ sọ fóònù nọ́mbà yín tàbárẹ́ni tó fẹ́ pè yín fèrè. Tó bá fẹ́ pè mí ẹ lè pè mí sí 08082024957. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. 08082024957. Tẹ́ bá pè mí èmi gangan ni máa gbé. ṣé ẹ lè lọ kọrin níbi tó jìn bóyá ilẹ̀ haúsá ilẹ̀ Ìgbò. Kò síbi tí mi tí ì lọ kọrin. Mo ti lọ kọrin l'Àbújá ni, mo ti ṣeré ní Kánò, mo ṣeré Kàdúná gan rí. So kò síbi tí mi lè lọ. àmọ̀ràn wo lẹ ní fáwọn ọ̀dọ́. Fáwọn ọ̀dọ́ àbí fún gbogbo èèyàn, àmọ̀ràn mi lélẹ́yìí. Ṣèbọ̀ ọmọ ẹ̀dá dáwọn ló máa ń sọ pé ra kéré. Àmọ̀ràn mi rèé o, mo fẹ́ kẹ́ lísì sọ̀rọ̀ mi dáadáa o. Àwọn èèyàn la máa ń sọ pé ra kéré. Ìrà ò kéré lójú ara ẹ̀ rárá o. Béèrà ṣe wá kéré tó, ìrà gan tún ní ohun tó jù lọ o. Ẹ má gbàgbé o, àwa èèyàn táwa sọ pé ìrà kéré. Àìmọye ẹ̀dá tó Ọlọ́run bá dá táwa náà kéré lójú wọn. Ló fi jẹ́ pé gbogbo ipòkípò tó lè wà. Èmi mo tó báyìí, èmi mo dà báyìí, èmi mo lágbára o. Má gbàgbé o, ó kéré lójú ẹnìkan. Bó ṣòwò lónìí, ọlọ́lá lónìí, o lè fipò tó ní fìyà jẹun. Ọ̀rẹ́ mi má gbàgbé àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n lè ra ìwọ gangan pàjẹ́. Ilé ayé ṣe rí nìyẹn, kò sẹ́ni tó kéré tán bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tóbi tán. Ká má gbàgbé gbogbo ipò tá a bá wà. Tó bá níwọ̀ tóbi, wà rẹ̀ tó tóbi jù ẹ lọ. Tó bá níwọ̀ kéré, pàtó rẹ̀ tó kéré jù ẹ lọ. ẹ ṣé gan a máa rí yín bá.